Aláròyé máa wí o. Ayọ̀adé tí wọ́n mú fẹ̀sùn ìdígunjalè nìbàdàn lòun kò jẹ̀bi pẹ̀lú àlàyé. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Fẹ́mi Haruna ti wá afurasí kan Ọlọ́ládé Ayọ̀adé lọ síwájú ilé-ẹjọ́ májísírèètì keje ní Ìyàgànkù nìbàdàn lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 14 oṣù kẹwàá ọdún 2025 yìí fún ẹ̀sùn ilé fífọ́ àti olè jíjà. Akọ̀wé kóòtù ṣàlàyé pé ní nǹkan bíi aago 10 àárọ̀ ọjọ́bọ̀ Thursday ọjọ́ keje oṣù kẹjọ ọdún yìí ni afurasí fọ́ ilé ọ̀gbẹ́ni Adéẹ̀kọ́ Yusuf Olúwaṣẹ́gun ní ojúlé 12 Unity Estate ní agbègbè Sókà ní ìlú Ìbàdàn. Ẹ̀sùn kejì tí wọ́n tún fi kàn án ni wípé ní ọjọ́ kan náà níbi kan náà àti ní agbègbè kan náà tó wà lábẹ́ àkóso kóòtù ọ̀hún afurasí jí ẹ̀rọ kọ̀ǹpútà àgbélétọ̀ kan tí iye rẹ̀ jẹ́ $2,500 náírà, ẹ̀rọ kọ̀ǹpútà Dell kan tó jẹ́ $200 náírà, fóònù Samsung A21 tó jẹ́ $1,190 náírà. Bákan náà ló tún jí fóònù Infinix tó jẹ́ $150 náírà, fúláàsì oúnjẹ tó jẹ́ $28 náírà, àpamọ́wọ́ 6 tó jẹ́ $140 náírà àti aago ọwọ́ tó jẹ́ $145 náírà. Nígbà tí wọ́n ka àwọn ẹ̀sùn méjèèjì sí afurasí yìí létí, ó ní òun kò jẹ̀bi wọn rárá ni o. Ibí yìí ni agbẹjọ́rò rẹ̀ amòfin DS Adésànyà ti rọ ilé-ẹjọ́ láti fún oníbàárà rẹ̀ ní bẹ́ẹ̀lì. Ọlọ́pàá tó ń gbẹnusọ fún ìjọba ASP MO Lawal ní òun ní àwọn ẹlẹ́rìí méjì nílé-ẹjọ́, ẹni tó ní ẹrù tí wọ́n jí ọ̀gbẹ́ni Adéẹ̀kọ́ Yusuf Olúwaṣẹ́gun àti ọlọ́pàá tó ń wádìí ẹ̀sùn náà Kọ́bùrù Toheeb Taiwo. Ó ní òun kò tako gbígba béèlì afurasí náà nígbà tó ṣe wípé ẹ̀sùn tó ṣe gba béèlì fún ni àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Ayo Ọlánìpẹ̀kun fún afurasí ní béèlì $100 náírà pẹ̀lú onídùúró méjì tí ọ̀kan nínú wọn gbọ́dọ̀ jẹ́ ẹbí rẹ̀ nígbà tí èkejì gbọ́dọ̀ jẹ́ ìbátan tó súnmọ́. Lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́rú Wednesday ọjọ́ 17 oṣù kejìlá ọdún 2025. Táíwò Ọlárẹ̀wájú ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.